ò tó bẹ́ẹ̀ láti pè yín lọ́ba fracas torí tí n bá categorize yín ń tẹ́ ẹ̀ ń ṣe ò ṣe fracas sá ń tẹ́ ẹ̀ ṣe ò ń ṣe fracas ń tẹ́ ẹ̀ display fún wa ni pé ẹ gbádùn iṣẹ́ tó kété ń ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere túbọ̀ bá wọn láyé jẹ́ sí make sure pé ó bá tí wọ́n jẹ́ àwọn ọba tó fi mí joyè wọn ò ní rí mi bí tí mo ti ń sponsor blackmailer láyé sáàbàdà àwọn ọba tó fi mí joyè mi ò ní exchange oyè mi fún selfish interest ogun yẹn dé lọ́wọ́ kan ni mo rí pé àárí bàbá Kasali mọ́ ní palace yẹn next thing ti máa rí wípé ẹ̀dá tó ṣerú aburú tó korò bẹ́ẹ̀ fún bàbá Kasali ẹ̀dá tó búlí irú ọkọ ti wà yìí tí màá yẹn fi wò wípé kóun kúkú palẹ̀ mọ́ kóun gbóògùn jẹ àwa ríru ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó wá ń gbọ́wọ́lé irú ẹ̀dá bẹ́ẹ̀ lórí. Ṣé ká sọ wípé owó tó ń gbà ó ń pín àwọn ọba yẹn ni àbí ká sọ pé àwọn ọba yẹn mọ̀ nípa aburú tó ń ṣe? Mo ń béèrè lọ́wọ́ yín ni ẹ jẹ́ ká máa ní sùúrù o memory wà very very important. Mi ò bá bàbá Kasali sọ̀rọ̀ rí láyé mi ò pàdé bàbá Kasali rí bọ̀ mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé òtítọ́ làwa máa gbé wá orí òtítọ́ la máa dúró lé a dẹ̀ máa ṣe òtítọ́ for the sake of bàbá Kasali alone torí pé mo rántí pé fọ́mà olórí kan tí ò sí láàfin yẹn mọ́ ńgbà tó lórí yẹn wà ń bẹ̀ bàbá Kasali máa ń wà ní palace yẹn dáadáa tí bàbá Kasali bá wá ṣẹ̀wọ̀n ní palace yẹn gẹ́gẹ́ bí àkàndá òjíṣẹ́ Ọlọ́run kábíyèsí yẹn deserve àti pledge loyalty ẹ̀ pẹ̀lú bàbá Kasali. Níbo lẹ ti fẹ́ bẹ̀ wá níbo lẹ ti fẹ́ ṣe pẹ̀lẹ́ fún wa níbo lẹ ti fẹ́ sọ fún wa pé ká má bínú ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jiná. ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jiná. Báwo lẹ ṣe wá rí ìjójú òtí yín láyé àti lọ́run pẹ́ni tẹ́ ẹ gbọ́wọ́ lé lórí ẹni tẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ bí ọmọ òkókó ẹni tó fi oúnjẹ ẹni tó fi omi ẹkún àti ẹ̀jẹ̀ àwọn èèyàn bí àpò ráìsì wá sílùú yín. Wọ́n fi ẹkún ọmọ ilẹ̀ Yorùbá fi wá ha ráìsì nílùú tiyín. Mọye ìlú tí wọ́n gbà kọjá tán tọ̀nù wọn dáhùn kò nítorí wípé wọn ò bá pa gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò kàn yín ẹni àmọ̀rí ò bá àṣòfò kò kàn yín torí tó bá kàn yín ni wọn ò ní fi ẹkún ọmọ làkejì omijé ilẹ̀ Yorùbá wọn ò ní fi gbé ráìsì wá sílùú yín. Ẹ ti ṣe wá láburú gan ẹ ti ṣe wá lọ́ṣẹ́ gan ẹ ti ṣèkà fún wa tó pọ̀ ẹ ti dá ọgbẹ́ sí wa lọ́kàn gan ẹ ti ṣe aburú fún wa gan ẹ ti bà ọkàn wa jẹ́ ẹ ti jẹ́ kí àyà wa kó wúwo. Mo wo wájú mi ò rí èèyàn mo wo ẹ̀yìn mi ò rí èèyàn mo wo ẹ̀gbẹ́ ọ̀tún àti òsì mi ò rí èèyàn. Kò bá má jẹ́rú yín níbẹ̀ yẹn lẹ máa jẹ ráìsì omi ẹkún ọmọ làkejì yín. Kò bá má jẹ́rú yín lẹ máa jẹ ẹ̀wà àti dòdò omi jẹ́ kíkorò ọmọ Odùduwà mi tí wọ́n dẹ̀ sọ wípé ẹ̀yin ni wọ́n kó gbogbo òòṣà Odùduwà sí lọ́dọ̀.
ṣé ká wá sọ wípé àwọn Ifá, ṣé ká sọ pé ẹ má jẹ́ kí n go deeper. So ní gbogbo ìgbà tí abuké tó ń bá gbogbo ìrìn àjò wa jẹ́, kí Ọlọ́run tó wá tún ṣe, ẹ̀yin ò rí àbí? Ẹ̀ẹ̀dẹ̀ ní manager, ẹ̀ẹ̀dẹ̀ ní PA ní palace yẹn. Ẹ wò àwọn tẹ́ fi joyè níbẹ̀ yẹn. Àwọn tẹ́ fi joyè. Àwọn tó lọ tò sẹ́yìn àwọn blackmailer. Àwọn tẹ́yìn fi joyè nílùú yẹn, wọn ò tò sẹ́yìn Dangote. Wọn ò tò sẹ́yìn Ọ̀tẹ́dọ́lá. Wọn ò tò sẹ́yìn àwọn tó lè wá máa kọ́ àwọn ọmọ ìlú yẹn níṣẹ́ ọwọ́. Àwọn tẹ́lẹ̀ fi joyè yìí, wọn ò tò sẹ́yìn àwọn èèyàn ńláńlá tó lè gbé nǹkan biribiri, nǹkan mèremère wọ̀lú yẹn. Àmọ́ àwọn tẹ́lẹ̀ fi joyè, wọ́n tò sẹ́yìn àwọn tó ń fi ẹkún mẹ̀kúnnù jẹun. Ẹ̀ṣẹ̀ wa gan-an, kábíyèsí, ẹ̀ṣẹ̀ lẹ́dà wa. Èmi ní kọ́kọ́ lẹ́ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ títí ẹ̀ṣẹ̀ lẹ́dà Florida. Gbogbo ọmọ ìkókó, màjèsín, arúgbó, omidan, oníṣòwò, pásítọ̀ tí òkété ti bà láyé jẹ́, ẹ̀ṣẹ̀ wa, ẹ̀ṣẹ̀ ṣẹ̀dá wa. Ọlọ́run á dá fún yín. Torí ẹ ní agbára àti sọ fún pé wá ń bí. Aburú tó ń ṣe yìí lọ jáwọ́. Ọba ilẹ̀ Yorùbá ni mí. Custodian ni mí. Ńgbà tí Esabod wá sọ́dọ̀ yín gbà yẹn, tẹ́ ẹ̀ entertain ẹ̀. Tá bá fojú inú wò, á jẹ́ pé ẹ ṣèkà ní tòótọ́. N tó bá mú yín gbọ́wọ́lé abuké lórí. Tẹ́ wá sọ pé ẹ lè fi Esabod joyè. Ẹ ṣèkà nìyẹn tòótọ́. Ẹ ṣèkà nìyẹn tòótọ́. Wọ́n lọ bá fracas nìyí. Wọ́n lè ilẹ̀ ń dalẹ̀ Yorùbá rú. Irú wa ìdẹ̀ ń fògùn yín gbárí. Ń tẹ́ ẹ̀dẹ̀ fi sán fún wa padà. Òun ni kí wọ́n wá fi ẹkún ìkorò. Kán wá fi gbé ráìsì wá sí pálásì yín. Tí ó dàbẹ́. Olóyè yín wá lọ tò sẹ́yìn ẹlẹ́wọ̀n. Àbí? Aṣọ olóyè yín. Àṣírí ti tú. Báńgà ni o. Kẹ́ tó tún sọ pé bọ̀nà yìí. Báńgà ni o. So àtọmọ kékeré àtàgbàlagbà ẹ mọ̀ nípa ẹ̀. Olóyè yín ahọ́n àtẹnu máa ń jà. Ahọ́n àtẹnu máa ń jà. Nígbà tí Aláàfin of Ọ̀yọ́ wà láyé. Èmi àti àwọn AJT ní issue. Ẹ ní rí kí n gbé nítorí pé mo fẹ́ bá àwọn AJT ń jà kí n wá gbé ọ̀tá ilẹ̀ Yorùbá lọ sí palace Aláàfin of Ọ̀yọ́. Nígbà tí Esabod kọjú ìjà kíkorò sí rẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Mi ò ní gbé ọ̀tá lọ sí palace Aláàfin of Ọ̀yọ́. Despite the fact pé ọmọ bàbá ni mí, wọn ò fún mi lóyè. Ìjọ wo lẹ rí kí àbùkù kan palace Aláàfin of Ọ̀yọ́. Ìjọ ẹ lọ mú ibi tí Aláàfin of Ọ̀yọ́ ti gbọ́wọ́lé orí blackmailer. Ẹ lọ fún mi. Ẹ bá mi yọ síta. Ibi tí late Aláàfin of Ọ̀yọ́ tó ti gbé ọwọ́ lé blackmailers. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa Aláàfin of Ọ̀yọ́. Kí ni ẹ lérò nípa fídíò yìí? Kò dé bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Àwọn olóyè ti yín. Kí lẹ fẹ́ sọ fún wa nílẹ̀ Yorùbá? Ìgbàgbọ́ wo la fẹ́ ní nínú tẹ́ ẹ kó jọ? Bá bá rí yín lóde gan. Orí wa ò ní fẹ́ burú. Orí tiwa ò tiẹ̀ ní burú láíláí. Ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn for life la máa rántí.
pé ẹkún wa náà fi ń gbé ráìsì wá sí palace yín. Omi àti ẹ̀jẹ̀ wa ni wọ́n fi wá ń há dòdò ní palace yín.